Akabaola àgùnyè lágbára Olódùmarè mo kí ẹ̀yin olólùfẹ́ ọmọ Ọ̀rúnmìlà lẹ́ẹ̀kan sí àdúrà wa gbà ó 731 83 45 83 òun nọ́mbà mi tí ò yí padà ẹ jọ̀ọ́ àti WhatsApp àti call nọ́mbà mi nìyẹn tó bá ní tẹ́ bá rí àkáǹtì kankan tó bá open tó ń post fídíò mi ní TikTok àbí ní Facebook àbí ní Instagram àbí ní YouTube àbó bá yín sọ̀rọ̀ ní WhatsApp yàtọ̀ sí nọ́mbà mi tí mo pè é èmi kọ́ o ẹ jẹ́ kí a wà careful àdúrà wa gbà o bóyá ẹ kàn pé náà bí ọ tó bá pẹ́ pé nọ́mbà mi tẹ́lẹ̀ pé mi ò tètè píìkì ẹ̀ mo ní máa ṣiṣẹ́ lọ́wọ́ àbẹ́ mẹ́sẹ̀jì mi tí mi ò tètè dáhùn ní WhatsApp torí ẹ̀ bó ṣe fi nọ́mbà ìkàlẹ̀ pé kẹ́ bá ẹni yẹn sọ̀rọ̀ ní WhatsApp tẹ́ bá sọ̀rọ̀ kódà tẹ́ bá sọ pé èmi lẹ fẹ́ bá sọ̀rọ̀ mo lè wà lẹ́gbẹ̀ẹ́ ó lè pè fún mi ní táìmù yẹn tí bá sí lẹ́gbẹ̀ẹ́ nǹkan tẹ́ bá fẹ́ ẹ sọ fún tó bá béèrè iye tá à ń ṣe àbí nǹkan tẹ́ bá fẹ́ á ṣàlàyé fún màá ní kó fúnra kó reply yín nọ́mbà yẹn ní 081 51 081 51 46 57 11 081 51 46 57 11 tí Olódùmarè bá fún ẹ ní ọṣẹ yìí ṣe ó dá mi lójú pé wàá dúpẹ́ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ó bá ti ṣògùn bí a ti wẹ ọṣẹ oṣólẹ̀ ó ti wẹ àṣírí bí ó ti wẹ gbogbo ti ti ẹ̀yọ́nú tí gbogbo ẹ̀ òṣìṣẹ́ ẹ jẹ́ ká wá ògbóǹtarìgì awẹbi tó bá dáa kó wẹ̀ tó jẹ́ ọṣẹ awẹbi gidi kó wẹ̀ lára àwọn ọṣẹ awẹbi lóòótọ́ kò náà lówó ṣùgbọ́n lára àwọn ọṣẹ awẹbi gidi tí mo mọ̀ tí ó jẹ́ pé mi gan fọkàn balẹ̀ lórí ẹ̀ lára ìlọṣẹ ìwà kò sí nǹkan tó lè máa dààmú èèyàn bó jẹ́ àwọn àgbàlagbà ni bó jẹ́ ènìyàn fara kó nǹkan àbí èpè àbí ẹ̀gún ló ń jáyàn tí oṣẹ́ òfin ṣiṣẹ́ fún tó bá lè ní ọṣẹ yìí sílé kó mọ̀ wẹ̀ àdúrà ẹgbà lágbára Olódùmarè ẹni ká lọ gbìyànjú ẹ̀ wò ẹ lọ bá mi wá òròmọdìyẹ tó bá sọnù lẹ́yìn ìyá ẹ̀ òròmọdìyẹ tó sọnù lẹ́yìn ìyá ẹ̀ ẹ̀yọ̀kan òun ní ẹ fi sínú odó ẹ wá lọ bá mi wá èèpo ọ̀bọ̀ tó fi dáadáa ẹ kò sí ẹgùn papọ̀ ẹ wá lọ bá mi wá ewé àlùpàídà ẹ kò sí ẹ wá gún papọ̀ á wá gún pẹ̀lú ọṣẹ dúdú ẹ jọ̀ọ́ torí ẹ̀yin oníbèrè mi ì dárúkọ pé a lè lo ọṣẹ míì ọṣẹ dúdú mi ì dẹ̀ sọ pé a lè lo ọṣẹ míì tó bá lo ọṣẹ míì tó bá jẹ́ fún ẹ Olódùmarè fẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ́mi fi gbọ́njú ba tí mo dẹ̀ ń ṣe tó dẹ̀ ń dáhùn tó dẹ̀ ń jẹ́ bó ṣe ń jẹ́ ọṣẹ dúdú lèmi ń lò àdúrà wa gbà tó lẹ́nu mi sì máa bìí ṣe àlè lo lọ́ọ̀sì àbí ṣe àlè lo ọṣẹ dúdú lèmi ń lò tó bá wá lè lo lọ́ọ̀sì tó bá ṣiṣẹ́ fún ẹ dédé tá bá ti wá bu ọṣẹ sí á wá gun pọ̀ dáadáa á fomi sí á fomi dẹ̀ á wá lọ wá igbá ọlọ́mọ rí inú ẹ̀ láàkó ọṣẹ yìí sí Olódùmarè ń gbọ́ ẹ jẹ́ ká máa wẹ ọṣẹ yìí lálálẹ́ tá bá ti fẹ́ sùn a lè máa wẹ̀ lẹ́ẹ̀mejì àbí ẹ̀mẹ́ta láàárín ọ̀sẹ̀ àkíyèsí kan tó wá wà bẹ́ẹ̀ ni pé tá bá ti wẹ ọṣẹ yìí tán a kì í wọ́n kẹ̀kẹ́ ẹ̀ a kàn ra fún omi ara kẹ̀kẹ́ yẹn a fi pamọ́ síbi kan ọjọ́ mi tá bá ti fẹ́ wẹ̀ a tún mú kẹ̀kẹ́ yẹn òun láti fi wẹ̀ ó wá ní gbólóhùn tá bá ti fẹ́ wọ ọṣẹ yìí tá bá ti bù sórí kẹ̀kẹ́ a wá mọ̀ sọ pé ọjọ́ tí òròmọdìyẹ bá ti sọnù lẹ́yìn ìyá ẹ̀ ọjọ́ náà ló ń padà lẹ́yìn ìyá ẹ̀ ọ̀bọ̀ wá lọ bọ́ ibi ara ẹ̀mí lágbájá ọmọ lágbájá lónìí àlùpàídà wá pa ibi ara ẹ̀mí lágbájá ọmọ lágbájá dà sí rere lónìí a tún wá ṣàdúrà sí bá a ṣe ń fẹ́ a wá wẹ̀ alẹ́ la máa ń wẹ̀ o tá bá ti fẹ́ sùn tá bá ti wẹ̀ tán kẹ̀kẹ́ yẹ a rọra fún omi ara a fi pamọ́ síbi kan ọjọ́ mi tá bá ti fẹ́ wẹ̀ a tún bu sórí kẹ̀kẹ́ a tún pe gbólóhùn sí jọ lọ bá ń gbìyànjú ẹ̀ wò tó bá wẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì kó wá fún mi lábọ̀ nǹkan tí kódà ọjọ́ tá bá ti bẹ̀rẹ̀ sí lẹ́gàn àlá gan tí wọ́n gan bá ń lá ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí wẹ̀ àlá tí wọ́n bá ń lá gan láti fún ẹ lápẹẹrẹ pé nǹkan ti ń yí padà yọ gbìyànjú ẹ ọdún tuntun láti fẹ́ mú yín má tún fi ṣeré kó mọ̀ tẹ́ pé ìgbà tí December wá tún dé nílẹ̀ sí ẹ̀ ní wàá ṣe mọ́ sáré kíjo bẹ̀rẹ̀ láti oṣù kìíní ọdún yìí kó bẹ̀rẹ̀ sí tọ́jú ara ẹ àdúrà wa gbà o 731 83 45 83 òun nọ́mbà mi tí ò yí padà àti WhatsApp line mi àti call mò ń bọ̀.